wọ́n ti fi powerful message ránṣẹ́ sí gbogbo Christian tó wà Nàìjíríà pátápátá. Mo wá fẹ́ fi àsìkò yìí bẹ̀ ìwọ tó bá rí fídíò tó bá dọ́dọ̀ ẹ̀. Má wo pé bóyá torí ìdí kan bí mi kàn jẹ́ ká jọ ṣàánú ara wa. Bá mi share kó dọ́dọ̀ gbogbo àwọn Christian. Èmi ni CNS o, Celestial ni o, Pentecostal ni o, Anglican, èyíkéyìí tó bá ṣáà ti jẹ́ Christian, jẹ́ kí fídíò yìí kó dé ọ̀dọ̀ wọn kí wọ́n fi ti ara wọn gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀. Ọ̀rọ̀ tí àwọn nọ́dánà tí wọ́n fi ránṣẹ́ rẹ̀ wípé American missionaries are dragging innocent Christians into a war they cannot possibly win or fight. You people keep crying and lamenting that Muslims are killing Christians. But if Muslims truly rose up with full force to exterminate Christians, not a single Christian will be left standing in Nigeria. Message tí wọ́n fi ránṣẹ́ leléyìí o. Ṣé ti rí Alex, that missionary brother wa yẹn? Ẹ ti rí nǹkan tí àwọn Gumi, àwọn Arewa tí wọ́n fojú ẹ̀ rí nínú Nàìjíríà. The only reason tí wọ́n ṣe tí èpa tó náà bá tẹpá òun ni wípé Alex ó ń jẹ́ kó yé gbogbo ọmọ Nàìjíríà àti Nàìjíríà gọọmẹ̀ntì pé President Trump ó mọ̀ sí gbogbo nǹkan tó ń ṣe nínú Nàìjíríà. Wọ́n dẹ̀ fún òun ní bàbá ńlá full support. Kò ń ṣe Trump nìkan, Western leaders ni náà wà lẹ́yìn òun tó já sí wípé mo double challenge ẹ̀yin Arewa. Ẹ jẹ́ kí nǹkan yingi lára Alex máa yẹn. Ẹ ṣe kí ni? Ẹ ké wáyọ̀ àlà. Ẹ wá gbọ́ ohun tí Trump fi ránṣẹ́ sí wọn lẹ́yìn ẹ fẹ́ la. If the Nigerian government continues to allow the killing of Christians, the USA will immediately stop all aid and assistance to Nigeria. We're going to do things to Nigeria that Nigeria is not going to be happy about and may very well go into that now disgraced country, guns are blazing, to completely wipe out the Islamic terrorists who are committing these horrible, horrible atrocities. I'm hereby instructing our Department of War to prepare for possible action. If we attack, it will be fast, vicious, and sweet, just like the terrorist thugs attack our cherished Christians. These are cherished people. These are great people. Leave them alone. Warning, the Nigerian government better move fast before it's too late. If they don't, there's going to be hell to pay. Àwọn Arewa Fulani Caliphate wọ́n lérí mọ́ Christian. President Trump wọ́n wọ̀nù Nigeria government tí wọ́n bá ti do the needful àwọn ń bọ̀. Ó dáa. Ọ̀pọ̀lọpọ̀ wa láàdẹ ní patient mọ́ sí pé ẹjọ́ tí President Trump gan rò ó ti pọ̀ jù. Àtijọ́ tẹ̀dẹ̀ tí fi fídíò ránṣẹ́ ẹ̀ ń bọ̀ àti rí mọ́ o àti gbogbo yín House of Rep ń bẹ́ o gbogbo yín o. Nàìjíríà ò nídìí ẹjọ́ wẹ́wẹ́ mọ́ action là ń dúró dè fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ wá kún wa lọ́wọ́ tẹ́ fẹ́ wá gbà wá là. Action kì í ṣe afrojuju ṣe náà Peter. Action ti Trump. Abẹ́yìn orí ni àwọn Fulani Caliphate fi mẹ́sẹ̀jì ránṣẹ́ wípé ṣé bẹ́ẹ̀ náà ni Christian wá gbádùn tó nu Nàìjíríà ni. Ipe Mr. Alex, that missionaries, ó sọ wípé there is a Christian genocide. Àwa Christian náà pariwo pé there is a Christian genocide pé ogun ni Mr. Alex fẹ́ dá sílẹ̀. Táwọn Mùsùlùmí bá wá dìde ti àwa Christian láti pa gbogbo Christian Nàìjíríà. Wọ́n náà máa pa wá tí ò ní kó ẹyọ kan báyìí. Wọ́n á kú fínfín. Ọ̀rọ̀ yẹn lágbára ni o. Ọ̀rọ̀ yẹn lágbára ni àbí kò lágbára létí ti ẹni. Torí ọ̀rọ̀ kì í tètè yé ọ̀pọ̀lọpọ̀ wa. Ìgbà tí mo rí kíní ẹ̀rù Ọlọ́run bá mi o. Mẹ́họ̀, mo ti kà fún yín lẹ́ẹ̀kan jẹ́ tútù kà. American missionaries are dragging innocent Christians into a war they cannot possibly win or fight. You people keep crying and lamenting that Muslims are killing Christians. But if Muslims truly rose up with full force to exterminate Christians, not a single Christian will be left standing in Nigeria. So to gbọ́. Ẹ̀yin kan Christian Association of Nigeria, especially the southern part. Shame. Ìtìjú dé o. Ìtìjú ńlá là fún yín ni o. Ó dẹ̀ pé àwọn Mùsùlùmí, àwọn Fúlàní, àwọn Fúlàní kàbá yìí, wọ́n ti kọ́ńkà ẹ̀yin Christian ní Nigeria o. Àbájọ tó ṣe jẹ́ pé wọ́n wá sponsor àwọn Islamic scholar ti ilẹ̀ Yorùbá láti máa gbógun ti tradition ilẹ̀ Yorùbá. Ṣé mọ̀ pé tradition yẹn náà ló kù wá kù? Ìyẹn ló kù wá kù.
àwọn Fúlàní ń ṣoògùn ṣóòkì ń rólóńdè nídìí lọ́rùn ìfúnpá gbogbo oríṣiríṣi ó tí rí Fúlàní fídíò yẹn mi ì lè gbé síta ni tó mú ọ̀pá báyìí tó dojú ẹ̀kọ́ ẹnu tó yin ra ẹ̀ níbọn jẹ nǹkan kan ò dẹ̀ ṣe Fúlàní ń ṣoògùn oògùn tí Fúlàní bá ṣe kò ṣẹbọ lọ́dọ̀ àwọn ọmọ àlè Islamic scholar ilẹ̀ Yorùbá oògùn tí Fúlàní ń ṣe Fúlàní gbé ìbọn ó yìn lura ẹ̀ lẹ́nu nǹkan kò dẹ̀ ṣe ó ń fi mẹ́sẹ̀jì ránṣẹ́ wípé àwọn Yorùbá tá à ń sọ wípé oògùn àwọn náà lóògùn ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ẹ bá rí ìfúnpá tẹ́ ẹ rí olóńdè tẹ́ ẹ rí gbogbo ẹ̀ lára wọn lọ́dọ̀ Fúlàní àwọn Islamic scholar ilẹ̀ Yorùbá ó nọ́mà lọ́dọ̀ ti Fúlàní ṣùgbọ́n lọ́dọ̀ ilẹ̀ Yorùbá ó ti dẹbọ kẹ́ lè mọ̀ wípé àwọn Fúlàní ló sponsor àwọn Islamic scholar tó ń gbógun ti ìṣẹ̀ṣe tó ń pè wọ́n lẹ́lẹ́bọ and that is the only thing ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá nìkan ló yìn dẹ́rùbà wọn ọba ti yabo ilẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ bí àwọn àti Tinubu ṣe ń ṣèfàǹfà ìṣẹ̀ṣe yẹn nìkan wọ́n mọ̀ pé ìṣẹ̀ṣe wà wọ́n mọ̀ pé wọ́n ti contaminate ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan sì wà tó mọ̀ wípé ó sì ń dún nílẹ̀ Yorùbá òun ló yìn dẹ́rùbà wọn tó bá jẹ́ ti Christian ṣe bó fẹ́ tí ara ẹ gbọ́ wọ́n ní táwọn bá rí lì tán bá ti ṣetán pẹ̀lú àti pa gbogbo Christian Nàìjíríà kò ní kó ẹyọ kan báyìí kò dẹ̀ sí nǹkan tí Christian ní máa ṣe nígbà tán ti finish àwọn leaders tó bá nírọ́ ni mo pa ṣebí lára àwọn Christian leaders wa tí wà tèmi gbẹ̀yìn tí tá à ń rí bí bàbá wa Daddy G.O El-Rufai ṣo fẹ́ sọ pé ò gbọ́ wípé gbà tó jẹ gọ́fúnà ní Kaduna ó pa ṣíọ̀sì Christian lára ṣebí gbà tó jẹ gọ́fúnà bó ṣe pa Christian tó náà lára àwọn Christian leader wa ní South nílẹ̀ Yorùbá náà lọ gba contract lọ́dọ̀ wọn káṣírí padà wá tú tọ́kówó jẹ tí wọn ò ṣiṣẹ́ ó mo kàn ní kí n sọ fún ẹ kí gbé ẹ débẹ̀ ni kó lè mọ̀ wípé àwọn tó ò fi ayé ẹ jìn ó fi ju Ọlọ́run defend life ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá Nigerians in general kì í ní patient gbogbo àwọn fídíò tí àwọn really more President Trump gbogbo wọn tí wọ́n ń release write up everything ó ti sú wa wípé action la need you are very right and I'm right as well ó kàn jẹ́ wípé kọ̀ọ̀kan lè dínkù gírí bẹ́ẹ̀ yẹn wá ṣe nǹkan tán ṣe rí strike tó ṣẹlẹ̀ ní last year December kì í ṣe wípé torí situation ìjọba ti bàbá Tinubu nìkan o wọ́n ti ń complain látàyè Jonathan látàyè Chibok girls látàyè Jonathan wọ́n ti ń complain fún US government ṣé mọ̀ yín pé ó rẹ̀ pé Obama àbí Biden gbogbo wọn náà wà ń bẹ́ẹ̀ gbà yẹn àṣírí ṣẹ̀ṣẹ̀ ń tún sí pé Biden gan Islamic extremist ni allegedly ó wà lórí Google lọ́kàn bẹ́ẹ̀ tó já sí wípé ó ń support àwọn ará bí so gbogbo ìgbésẹ̀ tó yẹ kó gbé nígbà táwọn people yẹn bẹ̀rẹ̀ ó kọ̀ kò gbé ń ṣe ló tún sponsor wọn tó tún support wọn financially and with everything ìyẹn the same Biden tí wà Obama so kí ni mo wá ń sọ ni wípé láti ìgbà yẹn ni wọ́n ti ń complain nípa àwọn people yìí fún Trump láti wá strike last year kò ń ṣe complain last year àbí last 2 years nìkan ló fà á kó tó di wípé wọ́n lè wá bọ́ síta wá sọ wípé okay àwọn fẹ́ kú gìrì ṣe gbogbo everything ó níbi tí ọ̀rọ̀ yẹn máa dé dúró tó o bá dẹ̀ wá jókòó tó wá wo bí bàbá Tinubu ṣe wá ṣe mo ń study bàbá Tinubu bẹ ni wípé okay ẹ̀yin Fúlàní ẹ fẹ́ ajáàkì Nàìjíríà ó yẹ kúkú ṣe gbogbo nǹkan tẹ́ fẹ́ ṣe ẹ fẹ́ terrorize ẹ ajáàkì Nàìjíríà bóyá kán fi lè provoke President Trump kí Trump lè bínú tán tó bá ti ṣetán pẹ̀lú Iran kó ṣáná sí Nàìjíríà kó bá torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ terrorist ti ajáàkì Nàìjíríà mọ́ bàbá Tinubu lọ́wọ́ agbára bàbá Tinubu ò ká ọ̀rọ̀ tó wà lẹ́yìn bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣùgbọ́n má fọ́ o bí wọ́n ṣe bí Fúlàní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kò kọjá ọwọ́ Fúlàní bí wọ́n ṣe ní ìgbà ayé Jonathan náà nìyẹn tó ti gbàgbé ni wọ́n ṣe fún Buhari ẹ̀jẹ̀ wọn náà kó tó di pọ́n pààyàn wá ṣèjẹ̀ sí Jubril aláwọn èèyàn ẹranko ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ tó ti gbọ́ nǹkan tí Sowore sọ òkè fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ tí gbọ́ ẹ jẹ́ ká wò. The Sunday Igboho struggle you are seeing is funded by Tinubu. Yes. Because the problem at that time was that Tinubu was having issue with Buhari up north. They weren't going to accept him as a candidate. And he looked at it and said, I helped you guys to get to power. You guys don't want my candidacy. I'm going to tell the Yoruba people to leave. He started funding them. They have not denied it. So, Buhari being who he is, came and tried to kill Sunday Igboho without informing the governor of Oyo State. They brought a special force
or special forces from Abuja to come and kill Sunday Igboho. Sunday Igboho was in that house that day, but he was hiding. Before they came back, he had jumped the fence. Even when he was in Benin Republic, he had injuries that they were hiding from you. And he left that night. He left Nigeria that night. They wanted to kill him so that Tinubu will know that they are not playing. That's what happened. So Tinubu had to retreat because it was based on their own security intelligence that Tinubu was behind them. But they had already achieved what he wanted to achieve, which was to scare the Buhari people to know that he has the capacity to disrupt the country. And you know, an average Northerner, with due respect to them, their issue is unity. If you want to appeal to the North, just say that unity, no wahala. Anybody that discusses anything other than unity is the enemy of the North. Ṣòwòrẹ́ sí mi àwa mọ̀ wípé ọ̀rọ̀ ti tán lẹ́nu ẹ̀. Ṣé bá àwọn followers ẹ ló bọ́ síta tó wá sọ fún wa. Wọ́n ní Ṣòwòrẹ́ ti lose taste. Wọ́n lọ́rọ̀ ẹ̀ ò yé àwọn mọ́. Ṣó fẹ́ sọ pé ò rí fídíò ìkan lára àwọn boys tó máa ń ṣe bíi rasta sórí báyìí. Ní inú meeting kan ní tí Ṣòwòrẹ́ jókòó sórí inú àárín wọn bẹ̀ tí wọ́n fi ọ̀rọ̀ wá jómi tó rọ̀rọ̀ láàrin wọn. Lára àwọn follower Ṣòwòrẹ́ sọ̀rọ̀ náà tó attack ẹ̀. Wọ́n ní Ṣòwòrẹ́ has become a political content creator. Ṣó ò rí fídíò yẹn ní online. Àwọn tó ń tẹ̀lé Ṣòwòrẹ́ wọnú kọ́ọ̀tì lọ kọ́ọ̀tì bọ̀ tó ń jọ ń ṣe revolution àbí kí ló lóun ṣe rọ́dọ̀rọ̀dọ̀ kiri everybody ti sọ kánù tó ti sọ bẹ̀rẹ̀ ti dànù. Wọ́n ní Ṣòwòrẹ́ is no more doing anything. He doesn't even know what he's doing anymore. He has lost his taste. He's tasteless. That is why Ṣòwòrẹ́ has become a political content creator. He doesn't even know what to say anymore. Ọ̀rọ̀ ti tán lẹ́nu ẹ̀. Ṣòwòrẹ́ wá jókòó wá wò pé kí ló ń fi lè máa sọ láti lè fi wà relevant. Ó tún ti di Tinubu ló sponsor Ìgbòho nínú Yorùbá Nation. Mẹ́hàn. Prophet Nasir, ẹ bọ́ síta o bàbá hallelujah mọ́ anointing. Èwo ni ká wá bìlífù nú gbogbo rògbòdìyàn báyìí. Ṣé o ti gbàgbé ni gbàrà tí Ìgbòho gba freedom lọ́dọ̀ bàbá Tinubu tọ́nà fún ní freedom. Tó dúpẹ́ lọ́wọ́ bàbá Tinubu wípé pẹ̀lú oore tá ṣe fáwọn yìí o àwọn access san oore padà o. Second term yín o ìwọ̀nba tágbára wọn bá gbé àwọn náà fún yín ní support kẹ́ wọlé o. Ṣé bẹ́ẹ̀ rí tí bàbá Prophet Nasiru tí wọ́n bọ́ síta tí wọ́n faraya tó kó fún Ìgbòho tó faraya burúkú. Kódà bàbá Nasiru bú secondary wò online. Ṣé o ti gbàgbé fídíò fún àǹfààní ẹ̀yin tẹ́ bá ń ṣe alábòsí torí ọmọ Yorùbá fọ́nìgan ìsìná oníkálùkù á máa ṣe gbójú sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni pé irọ́ ni mi ò mọ̀. Ìwọ tó kì í ṣe alábòsí bá mi kọ síbi comment section ipò ṣèrántí. Torí nǹkan tá à ń sọ February ló ìṣẹ̀lẹ̀. This is April. Oṣù kan péré ló ìlà láàrin. Kí ni nǹkan tí bàbá Nasiru sọ? Wọ́n ní ó dùn àwọn pé Ìgbòho disappoint àwọn àti ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá pọ́n lè fún Tinubu ní support. Ipe the same Tinubu tó mọ̀ sí bó ṣe wá bọ́ọ̀sì ilé Ìgbòho àbí ò gbọ́ lẹ́nu wọn. The same Tinubu tó mọ̀ bí wọ́n ṣe pa ọ̀rẹ́ wọn àti kọ́sí wọn sí inú ilé wọn. The same Tinubu tí wọ́n mọ̀ bí wọ́n ṣe fẹ́ wá dáná sun Ìgbòho mọ́lé tí wọ́n kó àwọn tó máa kó lọ sí ọ̀dọ̀ DSS. Báwo ni Tinubu yẹn ṣe wá jẹ́ pé òun ló wá lo Ìgbòho nínú Yorùbá Nation? Ẹ̀yin tẹ́ bá sì rántí òtítọ́ wípé rally mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ la gbìyànjú láti lọ ṣe rally Yorùbá Nation ní Lagos State ṣé wọ́n fàyè gbà wá? Because Ṣòwòrẹ́ sìn ó ń sọ wípé Tinubu ló ń lo Ìgbòho. Tó bá jẹ́ wípé lóòótọ́ Tinubu bàbá Tinubu àwọn náà ń lo Ìgbòho. Gbogbo ìgbà tá la fẹ́ wá ṣe rally Yorùbá Nation ní Lagos State wọ́n á fàyè gbà wá. Wọ́n á jẹ́ ká rí rally yẹn ṣe ṣó mọ̀ pé tá bá ṣe rally Lagos State ó máa loudest bàjẹ́ ju tèkìtì lọ. Ìyẹn á send a very powerful message sí àwọn Fulani caliphate. Àwọn Buhari government nígbà yẹn tí Ṣòwòrẹ́ sọ́nsìn. Ipe Tinubu òun ló mú Ìgbòho tó fi ń lò tó fi ń send message sí àwọn northerner. Irọ́ ni o, irọ́ pọ́nbélé. Tó bá jẹ́ bẹ́ẹ̀ kí ló dé tí bàbá Tinubu ò fàyè gbà wá ní Lagos State ká ṣe Yorùbá Nation rally. Ẹ̀mẹ́ta the last one ẹlẹ́ẹ̀kẹta ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta tàdé ti gbìyànjú láti ṣe Yorùbá Nation rally ní Lagos State. Kò sí tí ìjọba Jídé Sanwó-Olú kò sí ẹ̀mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n pa ọmọ Yorùbá ní ọjọ́ èyí tó ṣe lẹ́sìn ọjọ́ ta ni ṣé mo parọ́?
kò sí èyí tí ìjọba Lagos State nínú mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ń pa ọmọ Yorùbá nation. ṣé ti gbàgbé second one tí stray bullet ọlọ́pàá níbi tó ti lé àwọn Yorùbá nation campaigner nínú Lagos State tí wọ́n ti lé wọn lọ, tí stray bullet tó lọ bá ọmọ kan tó ń ṣiṣẹ́ tó ń bá ìyá ẹ̀ta ọjà tó sọ wí ọmọbìnrin báyìí tí wọ́n sọ wí tí woman yẹn sọ wípé ọmọ yẹn nìkan ṣoṣo ló ń bí. ṣé mo kàn fẹ́ kẹ́ máa mọ bí Sowore kẹ́ lè mọ̀ wípé ó pa ìrọ́pọ̀ Sowore ìgbésí ayé Ìgbòho ẹ̀ ìdè pay you o ti lose taste ẹ̀ nothing for you. Sowore anything for you ní Nàìjíríà. Sowore nothing for you. Ọmọ Yorùbá o anything for Sowore nílẹ̀ Yorùbá rárá Sowore nothing for you. Nothing for you. O ti lose taste ẹ̀ Sowore, go and sit down. You are merely a just political content creator. Sowore ò ní kò lè tọ́ka kò sí good kò sí leader ẹyọ kan both the past and the present tí Sowore tó lè sọ pé leader kan báyìí ó good nínú Nigeria or the whole of Africa or the whole world. Lọ́dọ̀ Sowore is the only leader tó good. So ti gbọ́ kí Sowore sọ pé leader kan báyìí good. Leader ẹyọ kan tí Sowore tó raise ní gbogbo àgbáyé tó fún ní support tó ló good. Tó bá gbọ́ fídíò yìí lọ wá gbọ́ lẹ́nu mi further. Ṣé o ti rí bó ṣe ń pa irọ́? Kò sí ìgbà tá a fẹ́ lọ ṣe rally Yorùbá nation Lagos State tó bá jẹ́ Tinubu ló lò wá ṣé kò yẹ kó fàyè gbà wá. Ṣé bẹ́ẹ̀ rí rally ti Èkìtì bó ṣe láòdù kò tí ì sí rally gbogbo ta lọ ṣe tó dàbí tèkìtì bó ṣe láòdù tó. Ti Lagos ní bá tún láòdù ju tèkìtì lọ ṣùgbọ́n bàbá Tinubu ò gbà. Ṣé báwọn náà control executive governor Jídé Sanwó-Olú Lagos State tán lọ sọ fún pé kó má fàyè gbà wá tí Jídé Sanwó-Olú gbéṣẹ́ fún Olúlu MC of Lelele òun ní NURTW Lagos chairman ní ọdún náà náà. Ṣé o ti gbàgbé gbogbo fídíò tí àwọn ọmọ NURT ṣe síta wípé wọn gbọ́dọ̀ rí wa ká wá ṣe rally lẹ́kọ̀ọ́? Ṣé irọ́ ni? Ìgbà tá fẹ́ fa lágídí ṣe about 49 of them ni wọ́n kó lọ láti Lagos State. Ó ní iye oṣù tí wọ́n lò kí wọ́n tó gbà wọ́n sílẹ̀ lẹ́yìn tí Sowore sọ wípé bàbá Tinubu ló ń lò. The same bàbá Tinubu wọ́n mọ̀ sí bó ṣe pa àwọn Yorùbá nation campaigner ní Lagos State o. Bàbá ẹ fẹ́ sọ pé ẹ mọ̀ bó ṣe lọ bọ́ọ̀sì ilé Ìgbòho ẹ mọ̀ náà. Ṣùgbọ́n tá a bá gbàgbé ọ̀rọ̀ àná a kì í rẹ́ ni abáṣeré ní Yorùbá sọ. At the same time ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí tó bẹ́ jẹ́ pé lótìtọ́ àti lódodo ni Ìgbòho gbé dání tí àwa tá a mọ̀ bí ọ̀rọ̀ ṣe ń lọ nílẹ̀ Yorùbá ohun tó yẹ kí Ìgbòho ṣe fún bàbá Tinubu òun náà ló ń ṣe lọ́wọ́lọ́wọ́. Ọlọ́run lọ́ba ẹlẹ́san á san fún bàbá Tinubu iṣẹ́ ọwọ́ wọn. Ìdájọ́ àárín yẹn kì í ṣe ọwọ́ Ìgbòho ló wà, ọwọ́ Ọlọ́run àtònílẹ̀ ilẹ̀ Yorùbá ló wà. Nítorí Tinubu wá fún Ìgbòho ní freedom wọ́n wá fa Ìgbòho mọ́ra Ìgbòho náà wá gbé bàbá Tinubu rù báyìí. Nǹkan tó ń dùn Sowore nìyẹn. Wá bá mi bèrè lọ́wọ́ Sowore ṣèbó léyàn tí àwọn Sowore náà ṣiṣẹ́ fún àbò fẹ́ sọ pé ò tí ì gbọ́ wípé Sowore ṣiṣẹ́ fún CIA. Only a foolish Nigerians ló máa believe ọ̀rọ̀ ẹnu Sowore that is fighting for Nigerians. Ibo ni Sowore ti fight fún ẹ? No, Sowore has never defended anybody in Nigeria, any Nigerians. Sowore has been a messenger to bá yá máa débẹ̀. Ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ tẹ̀lé mi wá gbélé. Kábíyèsí Sunday ti ń fara ní àwọn ará Ìbàdàn wọn ò lè sọ̀rọ̀ síta ni lára àwọn kan tí mo sọ. Sọ pé tó bá lè jáde tó bá lè sọ̀rọ̀ ó ti fara ní wọn. Mi mọye point unit mi mọ̀ pé ṣé Sunday ti du union ni àbí kò ń ṣe union. Every Friday ó níye tó ń gbà lọ́wọ́ àwọn ọlọ́kadà àwọn onímàrúwá ní ìgboro Ìbàdàn bẹ̀rẹ̀ ti jẹ́ pé any transportation wọn ṣé government la sọ pé tó ń ṣe wá nígbà tẹ́nìkan wà nù kọ́nà ẹ̀ wọ́n ní about 300 units àbí nǹkan kan tí wọ́n ti ń lòdù màrúwá tó ti ń lòdù bike. Sunday ti di chairman àwọn onímọ́tò nìbàdàn tó dẹ̀ ń gba over 200,000 lọ́wọ́ gbogbo wọn every Friday ẹ̀wù kẹ́ máa gba 200,000 every Friday lọ́nà 300 lọ́wọ́ ẹ̀dá ṣẹ́rípò ti fẹ́ báyé àwọn èèyàn jẹ́ ṣẹ́rípò ti ń fara ní wọn alówó mọ́tò wọn àwọn tó ń fọkà yìí ni wọ́n fẹ́ mú lọ lé wọn ní wọ́n já tíkẹ́ẹ̀tì wọn ò já tíkẹ́ẹ̀tì. Gómìnà Ṣèyí táìmì tí ń lọ mi ìmọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ẹ̀yin náà lẹ́dùn bí nǹkan ti bọ̀ kábíyèsí ẹ láti pe Sunday ní kíákíá kó fa àwọn union sílẹ̀ pẹ̀lú owó tó ń gbà lọ́wọ́ wọn. Mi ní sọjọ́ ẹ tí Sunday bá dẹ̀ sọ pé òun ní tòótọ́ lòun sọ fún àwọn ìran Yorùbá pé tí wọ́n lòun ṣe tí òun ṣe pé bóyá ọgbọ́n ká fẹ́ràn sẹ́nu ká wà tìlú náà ń dá tó dẹ̀ tún fi ní àwọn èèyàn lára ẹni kó jáde kó máa lọ Ilé-Ifẹ̀ kó lọ sídìí Ògúnláàdì Ilé-Ifẹ̀ kó lọ búra fún wa
ká mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣe ń tòótọ́ tí àwọn ìran Yorùbá ló ń ṣe. Sẹ́nẹ̀tọ̀ Ládọjà, gọ́vnà Ládọjà tó wá padà di Olúbàdàn of our time tó máa jẹ ajẹfẹ́wú parí ajẹfẹ́rìgì jòbì tí ẹ ṣe ọba ajẹkọ pẹ́pẹ́pẹ́ torí ẹnu ìgbà tẹ́ dé orí àpèrè bàbá Ládọjà àwa ríṣẹ́ ọwọ́ yín. Bàbá oníkakí l'Amẹ́ríkà, òkè ẹ̀yin èèyàn ta lérò wípé bàbá oníkakí yẹn ń jà fún àwọn bọ́ìsì ta ni kí lè mọ̀ bóyá mo bó ṣe ń lọ ó yẹ bá mi kọ́ síbi comment section sáré bá mi kọ́. Ta lérò wípé bàbá oníkakí ń ṣiṣẹ́ fún mọ̀ Ìbà Gani Ige Adams ara àwọn bọ́ìsì wọn nìyẹn. Bàbá oníkakí l'Amẹ́ríkà wọ́sọ́pẹ̀ ṣẹ́wà ẹ̀pẹ̀lẹ̀ ẹkùṣẹ́ àlàyé ọ̀rọ̀ làwa náà fẹ́ ṣe. Ẹni Sẹ́nẹ̀tọ̀ Ládọjà, gọ́vnà Ládọjà tó wá di Olúbàdàn of our time, ẹni wọn ò mọ Ìgbòho èyà ẹjọ́ jàre gbogbo ọmọ Yorùbá tí ọ̀rọ̀ pé létí wọn, gbogbo ọmọ Yorùbá tó ní ọpọlọ tí ọpọlọ wọn ò yòrò tẹ́ẹ̀kì ṣọlọ̀tẹ̀ àtàlábòsí. Ṣé o ti rí bíṣọ̀ ìgbà tí Ìgbòho ti ń wà pẹ̀lú bàbá Sẹ́nẹ̀tọ̀ Ládọjà Olúbàdàn? Ṣé o lè sọ iye ọdún? Ó yá bá mi kọ síbi comment section. Ṣé bó ti rí bíṣọ̀? Ǹjẹ́ ọmọ iye ọdún tí Ìgbòho tó ti ń tẹ̀lé bàbá Ládọjà? Àbó ò rí bíṣọ̀ wọn yẹn ni kàkí lẹ́yìn. So Sẹ́nẹ̀tọ̀ Ládọjà tí Ìgbòho tó ti ń bá ṣe látọdún gbóyìngbóyìn látàyè OG kó tó di IG, òun ni bàbá oníkákí l'Amẹ́ríkà torí ó fẹ́ support Ìbà Gani. Òun lẹ́sẹ̀ wá advice Sẹ́nẹ̀tọ̀ Ládọjà bàbá Olúbàdàn of our time ń sìn wípé wọn ò mọ̀ Ìgbòho. Ta ni ò mọ̀ Ìgbòho láàrin ẹ̀yin àti bàbá Ládọjà? Torí tó bá ní ta ló mọ Ìgbòho ju gbogbo wa lọ, ọ̀dọ̀ bàbá Ládọjà ló yẹ ká lọ. Ọ̀dọ̀ bàbá Olúbàdàn ni. Olúbàdàn lọ́mọ Ìgbòho ju everybody wa lọ. Wọ́n lè sọ everything about Ìgbòho fún wa. Ọmọ iye ọdún tó ti ń ṣe bàbá mi tí bàbá Ládọjà tí Olúbàdàn ti ń ṣe ọmọ mi. Okay, nítorí ẹ fẹ́ sàsọjáàmù sí torí ẹ̀ ń wá ojú rere fún Gani Adams. Ẹ dẹ̀ rò pé ẹ ní láti bá tọ̀tá Ìgbòho jẹ́ kẹ́ lè ṣe ojú rere fún Gani Adams. Ìyẹn lẹ ṣe wá sọ fún bàbá Ládọjà pé Ìgbòho ń da Ìbàdàn rú èyà lẹ́nu ọjọ́ wo sọ́jọ́ wo ṣe lẹ́nu April yìí. Àwa mọ̀, mo ti sọ fún ẹ̀yin èèyàn kan tó yẹ ká ẹ mọ̀. Ó yẹ kí kọ́rọ̀ ikú ti máa yé yín. Mo ní gbogbo wọn tẹ́ rí tán lọ kówó fún tán ń sọ̀rọ̀ sí Ìgbòho tán jẹ́ blogger tán jọmọ Ọ̀yọ́ Ìbàdàn àkó gbogbo wọn. Ó yẹ kó ti máa yé yín bó ṣe ń lọ. Ìbà Gani lára àwọn bọ́ìsì wọn náà lélẹ̀. Ṣó ti wá rí gbogbo àwọn blogger yẹn kàn máa kó fún Ìgbòho. Ìdí ni wípé àwọn tó jọ ń ṣe ọ̀rọ̀, wọ́n ń ta ilẹ̀, wọ́n ń ṣe property ní especially ní Ìbàdàn. Wọn ò gbàdúrà kí Ìgbòho padà wálé kó gba freedom because lẹ́nu ìgbà tí Ìgbòho sí ilé wọ́n believe wọ́n rí owó wọ́n dẹ̀ ti kó lára property ẹ̀. Gbogbo àwọn nǹkan burúkú tó máa ń ṣe tí Ìgbòho máa yẹ̀ wọ́n lọ́wọ́ wò wọ́n rí ṣe, kò sẹ́ni tó yẹ̀ wọ́n lọ́wọ́ wò. Ìpè Ìgbòho wá padà dé, oorun ti lọ lójú wọn. Wọ́n wà lára àwọn tó sponsor blogger. Lára àwọn tí mò ń sọ yìí wọ́n á máa pariwo Ìgbòho gan pé brother mi ni tá a jọ jẹ́ blogger, tó bá yí ẹ kó máa jẹ́ ẹ nífúnjẹ. Wọ́n wá ní Ìgbòho wọ́n ló ti ń bá Ìbàdàn jẹ́ lẹ́nu February o. Wọ́n ní Ìgbòho ń gbowó lọ́wọ́ àwọn ọlọ́kadà. Gbogbo ẹ̀yin ọlọ́kadà Ìbàdàn, olórí ọlọ́kadà Ìbàdàn ọ̀rọ̀ kan ẹ̀ o kó lè mọ̀ wípé àwa ṣiṣẹ́ bó ṣe yẹ ká ṣe ṣe. Ọmọ owó àbí ọmọ ọwọ́ èyíkéyìí ló ń jẹ́ ń bẹ̀. Òun ni olórí alága ọlọ́kadà ní ìlú Ìbàdàn. Tí mo bá pronounce ẹ̀ dáadáa, ẹ̀yin tẹ́ bá jọmọ Ìbàdàn can bear me witness. Sí mi bá pé dáadáa, correct me in the correct section, in the comment section. Ọmọ ọwọ́ àbí ọmọ owó òun ni alága ọlọ́kadà. Ìjọ wo ni Ìgbòho pè é pé kó wá kówó fóun? Bọ́ síta kó ṣàlàyé ìjọ tí Ìgbòho demand owó lọ́wọ́ yín, èló lọ́lọ́kadà pa ìgbà mi. Ó tún yá, ó ní àwọn márúwá Ìgbòho lọ ń gbowó lọ́wọ́ wọn, ó ń tàṣkì wọn. Kọ́lá poli gbogbo ọmọ Ọ̀yọ́ state, gbogbo ọmọ Ìbàdàn lúyọ̀lé ọmọ jòrò sùn, ọmọ fi kára fọ́rin mú. Àwọn kan wà láàrin yín táwa mọ̀ wípé wọn kì í ṣọlọ̀tẹ̀, wọn ń ṣalábòsí. Ṣé irọ́ ni mo pa? Kọ́lá poli òun ni alága márúwá nìbàdàn. Ìjọ wo ni Ìgbòho pè ẹ́ tó wá sọ fún ẹ pé kó kó owó àwọn márúwá wá?
ìyẹn nìyẹn à ń dúró fún reply yín ìjọ tí Ìgbòho bá gbowó lọ́wọ́ yín èló ni márúwá ń pa èló ni ọlọ́kadà ń pa ṣé mo yẹ tí Ìgbòho ná ní èdè ẹgbà mi kí ló kàn Ìgbòho pẹ̀lú kẹ̀kẹ́ márúwá àtọlọ́kadà àwọn ọmọ Gani ni gbogbo ọ̀nà tó fi máa ba orúkọ Ìgbòho jẹ́ náà wá kò dẹ̀ wá lé o mo dẹ̀ ti ṣàlàyé fún Ìbà ṣé dáadáa lẹ wà lẹ́ẹ̀kan sí ọ̀rọ̀ yẹn ò dẹ̀ lé òun ni mo yẹ sọ fún yín pé ẹ ti lose taste ńlẹ̀ Yorùbá ẹ ti lose trust kò sí iye ọ̀rọ̀ tí àwọn boys yín lè sọ nípa Ìgbòho ńṣe ni epo tí wọ́n dà sí ara Odídẹrẹ́ Ìgbòho láti bà á láwọ̀ jẹ́ ńṣe ló túbọ̀ ń rẹwà sí f'Odídẹrẹ́ Ìgbòho Ìbà a ní trust ọ̀rọ̀ yẹn mà lágbára Ìbà kò sí anybody tó trust yín mọ́ nílẹ̀ Yorùbá Ìbà ṣe rí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá lọ́wọ́ tá a wà yìí wọn trust yín kò sẹ́yọ kan tó trust àtàwọn tó ń bá yín rìn Ìbà òótọ́ ọ̀rọ̀ ni mo fẹ́ sọ fún yín nínú fídíò yìí lára àwọn nǹkan tó ti gé yín lọ́wọ́ ilẹ̀kùn ti mú yín lọ́wọ́ majestically títí bẹ̀rẹ̀ látòrí Tinubu nítorí Tinubu gan kò sí anybody tó fẹ́ bá yín ṣe mọ́ ó kẹ́ni tó máa bá yín ṣe nílẹ̀ Yorùbá the fear of Tinubu is the wisdom fọmọ Yorùbá wọ́n mọ̀ nǹkan tó lè dá lára ẹ rí i pé gbogbo àwọn àgbààgbà yẹn wọ́n yà ń yẹra lára yín ni òun ló fà á tẹ́ fi ń kọ lẹ́tà tí wọ́n ju lẹ́tà yẹn tó bá ti kà ẹ mọ̀ pé èló lẹ́ ń demand how many billion lẹ́ demand fún lọ́dọ̀ gọ́vnà wípé kẹfì lè protect ilẹ̀ Yorùbá ẹ jọ̀ọ́ ṣó possible kí Ìbà Gani protect ilẹ̀ Yorùbá against Fúlàní ṣé a ti gbàgbé ni Fúlàní ló san owó Ààrẹ Ọ̀nà Kakanfò oyè tí Aláàfin àná tí wọ́n fi yín jẹ Fúlàní ló san owó ẹ̀ ṣé Fúlàní yẹn lẹ fẹ́ lọ kojú ara nǹkan tí ò jẹ́ kó trust yín mọ́ kò sí anybody to trust yín mọ́ Fúlàní ló ṣe ìwúyè Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ́ jẹ ní Ìbàdàn ní Ọ̀yọ́ sorry ṣé Fúlàní yẹn lẹ expect kọ́mọ Yorùbá kówó fún yín fún kẹ́ lọ kojú àbí ẹ fẹ́ sọ wípé àmọ́ ìpẹ̀yìn àti àwọn mìíye ti àlà ibi tẹ́ ẹ̀rọ ipá àmọ̀dé àmọ̀ jù bẹ́ẹ̀ lọ àwọn àgbààgbà mọ̀ jù bẹ́ẹ̀ lọ àwọn politician mọ̀ jù bẹ́ẹ̀ lọ kò sí anybody to trust yín mọ́ bọ́n bá kówó yẹn àti kówó yẹn sílẹ̀ fún yín is not the problem wọ́n mọ̀ pé tọ́n bá kówó yẹn sílẹ̀ fún yín lẹ́yìn wò ẹ pa ṣé ọmọ Yorùbá because Ìbà àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àwọn politician àwọn ọmọdé àwọn obìnrin àwọn ọkùnrin both home and abroad wọ́n mọ̀ pé ẹ wà more loyal to the Fulanis than the Yorùbá land kò sọ́jọ́ tẹ́ ń bọ̀ wá protect wa ẹ bá àjàpọ̀ rójú báyìí lọ ẹ sọ pé ó ti lọ fàáfàá ẹ wá gbọ́ ọ̀rọ̀. ẹ ká wá padà sórí ọ̀rọ̀ ààbò wà kò sáàbò yìí. Sheikh Gumi ó ní ìjọba Nàìjíríà ó ló mọ̀ wọ́n agbésùnmọ̀mí ó ló mọ orúkọ gbogbo wọn ó ló sì mọ̀ wọ́n ó dá wọn mọ̀ lójú kojú ojú wo lè fẹ́ fi wọ ọ̀rọ̀ yìí. ṣe máa sọ sí pé àwọn èèyàn máa ń bú Sheikh Gumi pé èèyàn burúkú ni ó tẹ̀lé àwọn mo ní Sheikh Gumi ò kì í ṣe ọ̀dẹ̀ tẹ bá gbọ́rọ̀ tó ń sọ̀rọ̀ ó mọ nǹkan tó ń sọ kó tó lè máa ń sọ fún yín from time to time ni pé ó ní ọ̀nà méjì náà máa ń ṣe ń defeat àwọn arábí ẹ̀dà kẹrí wọn pa kẹpa àwọn kan kú pápátá wọ́n tẹ̀ bá lè rí wọn pa ẹ lọ bẹ̀ wọ́n nǹkan tó ń sọ nìyẹn nínú kan rí wọn pa pátápátá àbí kẹ lọ bẹ̀ wọ́n kẹlẹ arábẹ ẹjẹbù rẹ òun náà ń bá wọn ṣe ó ní tó bá dẹ̀ fẹ́ lọ ṣe tó bá fẹ́ lọ rawọ́ ọ̀bẹ fún wọn kó tó ṣe ń sọ fún mi pé ìjọba mọ̀ wọn ni àwọn sójà ló máa ń tẹ̀lé àtàwọn ọlọ́pàá ń tẹ̀lé civil defence wọ́n ń tẹ̀lé. ó làwọn obìnrin gan tó ń bá wọn lọ. so every time ló dẹ̀ ń lọ ló ń dé àwọn yẹn ló máa ń accompany torí ẹ̀ ló ṣe ń sọ pé wọ́n máa ń pè àwọn làwọn jínigbé o ẹ bá a sọ fún àwọn ìjọba kan fún wa lówó intermediary làwọn kàn jẹ́ fún àwọn pípín torí wọ́n mọ̀ wọ́n torí àwọn náà ń fi ẹ̀sìn tí wọ́n ń ṣe náà ṣe ó wà lára nǹkan tó ń fi reach out sáwọn pípín yẹn so nǹkan tó ń sọ nìyẹn tíjọba bá jẹ́ ìjọba gidi èwo ló kàn ṣe Gumi nígbà tó bá ní iṣẹ́ tíjọba ń ṣe gan fún ẹ máa ṣe kí ló máa bìlà sẹ́yìn ni. ṣé ti rí Sowore kí tó tẹ̀ tó ṣe analysis kékeré lórí eléyìí sáré bá mi kọ síbi comment section irú èèyàn wo ni Sheikh Gumi tó jẹ́ nínú Nàìjíríà at least wàá ti rí really more ìkan lára àwọn House of Representatives wọn ní US ṣọmọye ìgbà tó ti ń kọ tó ti ń tweet lórí Twitter lórí everywhere wípé kí Nigeria government kan ṣe kíni kan arrest Sheikh Gumi
tó bá ń gbọ́ gbogbo tó rí gbogbo kíní máa jẹ́ mi ní o níbi comment section ni o. Ìjọ ìrántí bí àwọn leaders wọn tó jọ jẹ́ leaders ní northern part of Nigeria bọ́n ṣe ń grant interview tó dẹ̀ ń yọra wọn wípé Gumi Sheikh Ahmad Gumi fúnra lára is a terrorist wípé ọ̀rẹ́ terrorist o is a terrorist. Gumi òun ni intermediary láàrin Nigeria government àti terrorist. The same Gumi country mélòó ló lè rántí tí wọ́n ti lé dànù. The same Sheikh Gumi tí Sowore press pé is the only good leader nínú Nigeria. Wọ́n mà lé ní Saudi tó lóun ti ń ṣe ẹ̀sìn mùsùlùmí ṣe bí Saudi ló ní ẹ̀sìn mùsùlùmí kó lè máa mọ irú èèyàn tí Sowore jẹ́ ní o kó o tó wọgbó pẹ̀lú ẹ̀. Ìwọ tó o bá ti believe nǹkan tí Sowore sọ lórí ọ̀rọ̀ Ìgbòho ẹ ti jọ wọ náà ọlọ̀tẹ̀ ni yín alábòsí ni yín. The same Sheikh Gumi torí ó jẹ́ terrorist leader tó ń terrorize Nigeria tí wọ́n lé ní ilẹ̀ mímọ́ ní Saudi Arabia tó deport wèrè dànù tó sá lọ sí Turkey. Country méjì náà ti deport Gumi náà torí kí ni bá mi sáré kọ́ ṣápálì síbi comment section ó dẹ̀ pé Sowore ti gbàgbé nígbà tó ń grant interview. Wọ́n deport Gumi as one of the terrorist leader ní Nigeria. Wọn ò fẹ́ rí Gumi ò tẹ̀rù tó ń lọ Amẹ́ríkà bó ṣe wà yẹn. Bóyá ló lè wọ any western world kankan yàtọ̀ fún àwọn Islamic country. Àwọn Islamic country tó tún lè wọ̀ gan wọ́n tún deport ẹ̀ bẹ́ẹ̀. Òun ni Sowore wá pọ́n ní roborobo tó kùn lọ́dà white tó wá gbé nínú gbogbo leader past and the present. Sowore ò rí leader ẹyọkan báyìí. Gumi tí Sowore bá lè bọ́ síta láti máa praise Gumi. That is the height of it all. Ǹjọ́ yẹ kó ní ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu Sowore tó yẹ kó tún believe mọ́ láyé ẹ̀. Kí Sowore fẹ́ máa sọ fún ẹ wípé ṣé Gumi èèyàn dáadáa ni o. Nǹkan tó sọ ni wípé kí government ọ̀nà méjì náà fi lè stop terrorism ní Nigeria. Ibo ló ti gbọ́ lẹ́nu ṣé Gumi tí Gumi sọ wípé ọ̀nà méjì náà fi lè stop terrorism ní Nigeria. Ipe ìsáyédà kí government kí wọ́n clear wọn àbí kí wọ́n máa fowó bẹ̀ wọ́n. Ṣé kì í ṣe wípé ìwọ àtẹ̀mí èdè tí Gumi máa ń sọ láti ọ̀dọ̀ Buhari láti ọ̀dọ̀ Shibogẹ Jonathan títí dórí Tinubu ni wípé Nigeria government ò gbúdọ̀ arrest any or prosecute any terrorist tí ọwọ́ bàbá. Wọ́n gbúdọ̀ fún wọn ní luxury life, wọ́n gbúdọ̀ fún wọn lówó, wọ́n gbúdọ̀ fún wọn ní western education. The same western education tí wọ́n fẹ́ fún wọn ní ayé bàbá Awólọ́wọ̀ tí wọ́n gbógun ti Awólọ́wọ̀ wípé ó fẹ́ wá là wọ́n lójú ni. Kí ló mọ̀ pé tó ń pè ní Boko Haram? Book Haram. Kí ni haram? Forbidden. Ìwé kíkà western education is forbidden, is haram fún wọn ní northern part of Nigeria. Ṣùgbọ́n nígbà tí Sheikh Gumi máa dìde ó ní kí Nigeria government nítorí pé wọn ò study wọn fún wọn ní western education àwọn northern terrorist wọn ó nítorí ẹ̀ náà ṣe lọ ń ṣe terrorist. Ó ní kí Nigeria government kókó wọn lọ sí school ẹjọ́ ní south ṣe government sanwó school ìwà tèmi yàtọ̀ fún ìgbà tá a ti gbádùn free education látàrí àwọn bàbá Awólọ́wọ̀ àǹkó. Tí Sowore bá wá bọ́ síta tó wá ń praise ẹ̀ tó wá ń lọ́dà tó ń yí ọ̀rọ̀ ẹnu Gumi tí Gumi sọ hóhà wípé Nigeria government ò gbúdọ̀ arrest any terrorist rather kí wọ́n máa bẹ̀ wọ́n ni kọ́ máa tù wọ́n ni. Sowore ti wá yí mọ́ wa lọ́wọ́ sìn ṣó yẹ kó ní ọ̀rọ̀ kan tí Sowore máa sọ tó yẹ kó wọ etí ẹ̀. Sowore ti finish kò yé mọ́. Ó dẹ̀ pé nǹkan kan ti ṣe Sowore nǹkan ti ṣe Sowore. Ṣé ẹ mọ̀ ìyàwó ẹ̀yin tẹ́ bá ní tẹlifóònù nọ́mbà ìyàwó ẹ̀ l'Amẹ́ríkà ẹ jẹ́ pé kó wá gbé wọ́n ní láti lọ examine brain ẹ̀. Sowore is no more okay. Tó bá nírọ́ ni èyí tó sọ lórí ọ̀rọ̀ Gumi sí ṣó ó jẹ́ kó mọ̀ pé Sowore ti ní ó dẹ̀ pé gbogbo ìgbà tí àwọn DSS mú tán lù lálùbami nínú court ó dẹ̀ kan ti gun lábẹ́rẹ́. Ṣé Sowore normal lójú tiẹ̀ mọ́? Wọ́n ti gun ní nǹkan. Oh believe ìwọ ló mọ̀. Mo sọ yìí mo dúró ní orúkọ tèmi ò yí padà Ìyèdára Kòwé Kòkòkò ni mo jẹ́. Má gbàgbé láti bá mi like bá mi thumb up like this video drop your comment má sì gbàgbé láti bá mi share. One love, keep us together.